tó báyìí ni ṣé tó báyìí ni àmọ́ èyí ga ni o. Àwọn ọmọ Ọ̀yọ́ kan ni wọ́n pé bíríkótó tí wọ́n pé bíríkótó. Àwọn òríjínà ọmọ ọkọ Ọ̀yọ́ tí wọ́n wà diluted rárá. Wọ́n ní Dára bá wa pariwo ìsíta, bá wa bá bàbá wa Aláàfin Ọ̀wọ́adé sọ̀rọ̀ bóyá wọ́n á gbọ́. Bá mi Aláàfin Ọ̀wọ́adé kádé kó pẹ́ lórí, ìrùkẹ̀rẹ̀ kó jẹ lọ́wọ́ yín títí kó dọkíní. Bẹ́ẹ̀ ni àṣẹ kó sì pẹ́ lẹ́nu yín kọrin kése bá mi. Àwọn ọmọ yín o, àwọn ará Ọ̀yọ́ undiluted ẹ̀jẹ̀ ọmọ ilẹ̀ Yorùbá pọ́nbélé, àwọn ni wọ́n pè mí, wọ́n ní kí jọ kí báwọn ṣe fídíò yìí síta. Wọ́n ní ó sì máa dùn máwọn ọmọ Ọ̀yọ́ nínú wípé kí Aláàfin Ọ̀wọ́adé kí ẹ gbọ́ sí wọn lẹ́nu ohun tí wọ́n fẹ́ lélẹ̀. Wọ́n ní kẹ́ má fi ro tàwọn kan àwọn kan tí wọ́n ń tì yín. Wọ́n láwọn ìtẹ̀síwájú ilẹ̀ káàárọ̀ òjíire ilẹ̀ Yorùbá àtàláfíà ara yín àti ìgbéga yín òun làwọn fẹ́. Wọ́n ní ohun tó ṣẹlẹ̀ sí yín ní Ẹdó wọ́n ló ta àbùkù bá wọn, àwọn ò láìkẹ̀ rárá, wọn sì fẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó máa ṣẹlẹ̀. Wọ́n wá ní ká jọ nítorí Ọlọ́run, wọ́n ní ká bẹ̀ yín, wọ́n ní gbogbo nǹkan tó bá yẹ gẹ́gẹ́ bí Aláàfin tẹ́ ẹ jẹ, wọ́n ní gbogbo tó bá yẹ kẹ́ ẹ ṣe pátápátá tí irú nǹkan báyìí ò fi ní ṣẹlẹ̀ mọ́. Wọ́n ní gbogbo ẹ̀ ní kẹ́ ṣe o, wọ́n nítorí pé ìtìjú ńlá gbà ló jẹ́ fún ọ̀dọ́ tí wọ́n ní Ọ̀yọ́ Aláàfin bẹ̀. Kó má dàbẹ́ ni pé irọ́, fídíò yìí ni mo fẹ́ kẹ́ gbọ́. Wọ́n ní kí ẹni ọba kan pàápàá jùlọ ọba abẹun tó bá fẹ́ wá di ọba ó gbọ́dọ̀ dọ̀dọ̀ yín wá gbà kankan. Bẹ́ẹ̀ ni olóòtú. Ọba abẹun. Bàbá wa Ọ̀wọ́adé, bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́, wọ́n ti gba adé, àmọ́ wọn ì tí ì gba idà ìṣẹ́gun. Mo ti gbé jáde, ó wà lórí social media. Ẹ̀yin gẹ́gẹ́ ti gbé jáde. Bẹ́ẹ̀ ni mo sọ fún wọn kí wọ́n tó lè máa ṣẹ́gun, wọ́n máa wá gba idà ìṣẹ́gun tó jẹ́ idà bàbá wọn. Sunday Mọ̀sá. Wọ́n mọ̀ bàbá wa Aláàfin tí wọ́n lọ àná wọ́n wá sí Ilẹ̀ Ifẹ̀, wọ́n wá gba idà Ọ̀rànmíyàn. Tòun káwọn náà tó lè jagun, kí wọ́n tó lè ṣẹ́gun, wọ́n máa wá gba idà Ọ̀rànmíyàn lọ́wọ́ èmi Àròólé Ọ̀rànmíyàn tó wà Ilẹ̀ Ifẹ̀. Èmi àti Ọwáerédùnmí làjọ níṣẹ́ tá a máa ṣe láti fún wọn ní idà Ọ̀rànmíyàn nínú ilé Ọ̀rànmíyàn. Àìdúró. Mo sì rí nìyẹn olóòtú. Wọ́n wá gba idà ìṣẹ́gun nílé Ifẹ̀. Bẹ́ẹ̀ ni, tí wọn ò bá gba idà ìṣẹ́gun, wọn à lè ṣẹ́gun ọlọ́kadà lásán débi oníkẹ̀kẹ́. Ara ló tún kẹ̀kẹ́. Wọ́n gbọ́dọ̀ wá gba idà ìṣẹ́gun. Bàbá wọn ní tilẹ̀ Ifẹ̀, ìgbà tí wọ́n jẹ́, bó ṣe wọ́n gbà lọ́wọ́ mi náà nìyẹn. Àkíyèsí náà wà. Bẹ́ẹ̀ ni bàbá wọn ní tilẹ̀ Ifẹ̀, àwọn náà wà, bàbá wọn jẹ́jẹ́ lọ́kejì. Wọ́n wá sódò yín. Ọwọ́ mi náà tí wọ́n gba idà Ọ̀rànmíyàn. Tó ní bàbá fi ń jagun tí wọ́n ń ṣẹ́gun. Kò sí ogun tẹ́ lè dojú ẹ̀kọ́ bàbá wọn jájá. Irọ́ ni, ó máa ṣẹ́gun. Ọyẹ sọ báyìí báyà wọn á gbọ́ pé kí Aláàfin wa gbà lọ́wọ́ yín pé òkú sí nǹkan tí ń ṣe lọ́dọ̀ yín. Bàbá wa Aláàfin Ọ̀wọ́adé Akíìmù ni. tó bá ṣe tán láti wá gba idà Ọ̀rànmíyàn lénìí, àwa ti ṣe tán ní Ilẹ̀ Ifẹ̀, ní ilé Ọ̀rànmíyàn ní Ilẹ̀ Ifẹ̀ láti fún wọn ní idà Ọ̀rànmíyàn torí dandan ni wọ́n gbọ́dọ̀ wá gbà. Dandan náà dẹ̀ ni àwọn náà gbọ́dọ̀ fi lé wọn lọ́wọ́ torí ọmọ Ọ̀rànmíyàn ni wọ́n. Bàbá làwọn ò wá nǹkan. Bàbá náà wọn ò wá, wọn à lè jagun ṣẹ́gun nìyẹn. Kò sógun tó lè jà tí wọ́n lè ṣẹ́. Torí idà Ọ̀rànmíyàn náà máa fi jagun, náà máa fi ṣẹ́gun. Ṣé wọn àdẹ̀ ní rogun lágbára Ọlọ́run? Ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, ṣé ọ̀rọ̀ tẹ́ ń ṣe èsì pé ẹ̀ka mọ dọkumẹ́ntìrì lórí? Ọwọ́ Adébọ̀dọ̀ dèbí. Dandan ó gbọ́dọ̀ wá sínú ilé Ọ̀rànmíyàn láti wá gba idà ìṣẹ́gun lọ́wọ́ èmi Àrólé Ọ̀rànmíyàn. Tí ọba ti wá kò tí ì dọba. Ebi ò sọ pé wọn àdọba ò tí wọn ò bá wá gbà. Ẹni tí ọba ti ní ìṣẹ́gun ò tí ì dọba. Àmọ́ wọn à lè ṣẹ́ ogun kankan láì gba idà ìṣẹ́gun. Ẹni tí ọba tí ìṣẹ́gun náà ò tí ì dọba. Àwọn ọlọ́wọ́ bá ṣe fẹ́ ṣe. Ẹni tí ò tí ì jagun ṣẹ́gun ò tí ì dọba. Wọ́n fẹ́ tún tàn kán ni. Lámídì ti wá. Bàbá wa Lámídì wá wọ́n wá gbà á. Nǹkan tó ń ba bàbá Ọ̀wọ́adé lẹ́rù láti wá sífẹ̀ láti wá kí bàbá wa Ọọ̀ni nìyẹn. Tí wọn ò bá rí gba idà Ọ̀rànmíyàn, wọn à ní wọnú ààfin bàbá wa Ọọ̀ni lọ. Wọ́n gbọ́dọ̀ gba idà Ọ̀rànmíyàn láti ní agbára àti ìṣẹ́gun lọ́wọ́. Ìgbà náà tó lè wọ ààfin bàbá wa Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ wọ̀ ẹ̀yin èèyàn mi. Tí ẹ bá gbọ́ àlàyé tí Àrólé Ọ̀rànmíyàn tí wọ́n sọ bàbá wa yìí,
mo kí yín mo kí yín o ẹ ṣe ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́ o mo kí yín o ẹ gbé dáyà jù báyìí lọ o àti gbogbo everybody tó wà ńbẹ̀ ilẹ̀ káàárọ̀ òjíire ò ní bàjẹ́ o ilẹ̀ Yorùbá kò sì ní bàjẹ́ pẹ̀lú ilẹ̀ ọmọlúàbí kò ní bàjẹ́ Oòduà land kò ní bàjẹ́ kí gbogbo ẹ̀ dáa kógún régé òní wa tèmi jọ wá tó o bá gbọ́ àlàyé tí àrólé Ọ̀rànmíyàn bàbá wa tí wọ́n ṣe wàá rí wípé kì í ṣe Aláàfin nìkan ni wọ́n dárúkọ ńbẹ̀ yẹn kódà wọ́n jẹ́ kó yé wa wípé bàbá wa Ọ̀jájádì second bàbá wa Ọ̀ọ̀nìrìṣà Ògúnwùsì mo pè yín orúkọ làápọ̀ba aládé kábíyèsí o Ọ̀ọ̀nìrìṣà bàbá wa kẹ́sẹ̀ ọba kó jẹ́ kó pẹ́pẹ́pẹ́ o wọ́n ní bàbá wa Ọ̀ọ̀nìrìṣà gan wọ́n ní tán bá ti gorí àpèrè gẹ́gẹ́ bí Ọọ̀ni wọ́n ní láti wá gba tiwọn náà lọ́wọ́ àrólé Ọ̀rànmíyàn tí kì í ṣe wípé bóyá ọ̀dọ̀ Aláàfin nìkan ni wọ́n sì ní ẹni tí ò bá gba àwọn tá gbàrúkẹ̀rẹ̀ àwọn tá gba idà láti ọ̀dọ̀ bàbá wa Aláàfin idà ni àwọn Aláàfin máa lọ ń gbà ní Ilé Ifẹ̀ ní ọ̀dọ̀ àrólé Ọ̀rànmíyàn kì í ṣe ní ọ̀dọ̀ Ọ̀ọ̀nìrìṣà bàbá wa ìjẹ́ kó yé wa wípé bàbá wa Ọ̀ọ̀nìrìṣà gan gba idà tí wọ́n wá bá wọn ní Ilé Ifẹ̀ tán jọ wà ń bẹ̀ tí wọ́n wá gba idà ìṣẹ́gun òun ní gbogbo ẹ̀ ṣe ń tùbà tó ṣe ń tù bó ṣe yẹ kó tù tó já sí wípé kò sí ogun kankan pẹ̀lú idà ìṣẹ́gun yẹn wọ́n ní kò sí ohun kankan ogunkógun tó lè dìde kó borí Ọ̀ọ̀nìrìṣà bàbá wa Aláàfin Ọ̀wádé àwọn ọmọ Ọ̀yọ́ pè mí wọ́n ní kí gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire àti gbogbo ọmọ Ọ̀yọ́ tí a fẹ́ ìtẹ̀síwájú tí a fẹ́ àbòsí tá a sì fẹ́ ogun tá a fẹ́ họ́wùhọ́wù àti ìjà gbọ́nmisomi ò tó láàrin gbogbo wa wọ́n ní nítorí gbogbo tó ti ṣẹlẹ̀ sẹ́yìn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn inú wọn ò dùn sí wọ́n wá ní ká rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá wa Aláàfin Ọ̀wádé wọ́n ní kẹ́ sinmi wọ́n ní kẹ́ jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ o wọ́n ní kẹ́ bí calm down bàbá wọ́n ní gbogbo ibi tó bá yẹ kẹ́ dé pátápátá gẹ́gẹ́ bí Aláàfin tẹ́ ẹ jẹ wọ́n ní kẹ́ má ro tara yín o wọ́n ní kẹ́ ẹ ro tibi tẹ́ ẹ balẹ̀ lórí àti àwọn tí wọ́n wà lábẹ́ yín kí eku ó lè máa ké bí eku kí ẹyẹ ó lè máa ké bí ẹyẹ kí ọmọ ènìyàn kó sì máa fọ̀n bí ọmọ ènìyàn wọ́n ní kẹ́ ẹ má wo ti àwọn kan tí wọ́n ń ṣọ̀tẹ̀ tí wọ́n rọ̀gbà yí yín kábà mi Aláàfin wọ́n ní kẹ́ ẹ gbọ́n mọ́ tinú yín wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n tì yín má lọ síbí ibẹ̀ yẹn ni kó lọ má ṣe léyìí má gba tibí má gba eléyìí ò ní ìdí ẹ̀ wọ́n ní irọ́ ni wọ́n ń pa wọ́n ní bí ìgbà tí wọ́n bá fẹ́ ti ọ̀tá yín ṣìṣe kúrò lórí àpèrè kí kándídéètì tiwọn kó fi ráyè bọ́ síbẹ̀ ni wọ́n ní ká ẹgbọ́n mọ́ tinú yín àwọn ọmọ Ọ̀yọ́ ló rán mi o bá mi Aláàfin Ọ̀wádé ẹ ló gbé idà ìṣẹ́gun yìí ẹ ló gbé idà ìṣẹ́gun bàbá ẹ má fi dá àwọn aráabí yìí ò tán tì yín o kí gbogbo nǹkan kó lọ bó ṣe yẹ kó ṣe lọ Ọlọ́run bá ń gbọ́ majority wa láìkì kan tó ṣẹlẹ̀ sí yín ní Ẹdó báwo ni bàbá Lucky Ìgbínẹdọ̀ mi ò sọ wípé wọn wà reputable ẹ má ṣì mí gbọ́ o èèyàn kàǹkà ni wọ́n o bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn kì í ṣe ọba Ìgbínẹdọ̀ ó ṣọba olóyè ni wọ́n olóyè kàǹkàsì ni wọ́n ní Ẹdó ń bẹ̀ pẹ̀lú ṣùgbọ́n bó bá ṣe wù kán ṣe kàǹkà kó yẹ wọ́n ṣe kàǹkà kó ṣe kò tó ti ta Aláàfin of Ọ̀yọ́ ṣe Aláàfin orí àpèrè Aláàfin of Ọ̀yọ́ ó wá bíntín ni ṣó wá kéré inú ayé ni bá mi Aláàfin Ọ̀wádé àbùkù ńláńlá ló ta orí àpèrè yẹn tí kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ tó ń pèdè wípé tó bá jẹ́ wípé Aláàfin Lámídì àná Adéyẹmí náà wà ń bẹ̀ ṣé wọ́n á lè ṣe bẹ́ẹ̀ yẹn sí bàbá yẹn ẹ rántí wọ́n ní bàbá Lámídì Aláàfin àná nígbà tó ń jẹ orí tọ́dórí àpèrè Aláàfin wọ́n ní wọ́n lọ sí Ilé Ifẹ̀ wọ́n lọ gba idà ìṣẹ́gun bàbá Aláàfin ẹ má jẹun tì yín ẹ lọ gba idà torí wọ́n jẹ́ kó yé wa pé késekése láṣìírí kàsàkàsà bàbá késekése ó máa ń bọ̀ ṣé rí tẹ́ bá lọ káàkiri anywhere tí àbùkù bá ti ta lé yín gbogbo wa ló jọ ta lé a máa fi kanra mọ́ yín ni inú wa ò dùn sí a máa kanra mọ́ yín inú a máa bí wa ni torí yìí ló yẹ ká lọ síta ká gbà wálé wá fún wa kì í ṣe the other way round a sì fẹ́ kí irú eléyìí tó ṣẹlẹ̀ ní Ẹdó yẹn kó tún padà ṣẹlẹ̀ sí yín mọ́ bàbá ẹ lọ gba idà ìṣẹ́gun ẹ má lísì sáwọn lọtẹ̀
ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n jẹ́ ọmọ Ọ̀yọ́ original tí wọ́n fẹ́ ìfẹ́ tí wọ́n fẹ́ ìṣọ̀kan ìrẹ́pọ̀ àti ìtẹ̀síwájú wọ́n ní inú wọn dùn wípé àsìkò tẹ́ jẹ́ yìí development ní kẹ́ mú bá Ọ̀yọ́ wọ́n ní ìrẹ́pọ̀ ní kẹ́ mú bá Ọ̀yọ́ wọ́n ní kí gbogbo Ọ̀yọ́ kẹ́ unite wọ́n nítorí pé inú Ọ̀yọ́ ń bẹ họ́wùhọ́wù tó ń lọ ń bẹ even nítorí àpèrè yín torí ìpẹjọba òun ló ń lọ lọ́ọ̀kan yẹn wọ́n lọ́ọ̀tẹ̀ yẹn ṣe ló ń rinlẹ̀ sí wọ́n ní ẹ̀rù ń bà wọ́n kó mi má bàa tẹ̀yìn wọ̀gbí ilẹ̀ Ọ̀yọ́ kó má tẹ̀yìn wọ̀gbí lẹ́nu bàbá ẹ má listen táwọn tó jẹ lánàá tó bá lọ gba ìdà ìṣẹ́gun kí ló dé tẹ̀yìn sọ wípé ẹ̀yin ò ní gbà tálẹ̀ ń ṣe báyìí fún ẹ̀yin lè ní ìdí ẹ bàbá wọ́n ní késekése lè ṣì rí kàsàkàsà bá késekése ó ń bọ̀ o ìyẹn ni ti ọ̀dọ̀ yín ẹgbàwọ́ ẹ̀rà wá kalẹ̀ ẹ̀yin èèyàn mi èwo nu yín ẹ ṣàfẹ́ ràn ọmọ Adéyẹmọ sí Sunday Igboho ẹ fẹ́ ràn ọ̀tá wọn lọ sọ́run àṣàntẹ ìran ọmọ Yorùbá ìran ọmọ káàárọ̀ jíire ṣe rí ó ti pẹ́ tẹ́tí máa ń ṣe tẹ́tí máa ń mú gbogbo àwọn ológo ọmọ ilẹ̀ káàárọ̀ jíire ọmọ ilẹ̀ Yorùbá tó bá ti làmìlaka tẹ máa ń pa wọ́n tẹ máa ń fi wọ́n bọrí tẹ máa ń fà wọ́n lé àwọn ọlọ̀tẹ̀ àwọn ọmọ àlè àtọ̀rìn wá lọ́wọ́ tí ẹ̀ gbowó àṣírí gbogbo yín ò bò lásìkò tá a wà yìí bẹ́ẹ̀ la sọ fún yín lórí bàbá Tinubu àti Sunday Adéyẹmọ Ìgbòho èyíkéyìí nínú yín tí àwọn nọ́dánà bá fẹ́ wá gbowó fún láàrin ẹ̀yin ọba tẹ máa ń gbowó ẹ̀mí nílẹ̀ káàárọ̀ òjíire ẹ ti rí ògo o mo fẹ́ kí gbogbo ẹ̀yin kábíyèsí ilẹ̀ káàárọ̀ òjíire àtẹ̀yin politician ló lè mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo wa all eyes are on you à ń mọ́nítọ̀ ayé yín látòkè désàlẹ̀ ṣé rí ẹ̀yin kábíyèsí àìmọye iṣẹ́ yín wà lórí tébù mi o àyè ò tí ì yọ ni o àti kábíyèsí tó lu 419 visa tẹ gbowó visa lọ́wọ́ àwọn èèyàn tẹ́ ẹ̀ fún wọn ní visa ẹ tètè lọ dá owó wọn padà torí tí mo bá bẹ̀rẹ̀ iṣẹ́ yín tẹ́ bá lọ pe ẹni tó súnmọ́ mi wọ́n á mú mi tì mí ní dá yín lóhùn mo ní ẹ ti bàjẹ́ bọ̀lẹ̀ ẹ̀yin ọmọ Kwara ẹ̀yin ọ̀dọ̀ yín náà fẹ́ gbà wá ẹ̀yin lẹ fẹ́ gbà bọ̀dẹ̀ fọ́mọ Adéyẹmọ ó yẹ ẹ jẹ́ ká wá gbọ́ fídíò. tó bá mọ bọ̀dá Sunday Igboho ẹ̀jẹ̀ bá mi táàgì wọn mọ́ fídíò yìí o mo lálàá sí wọn wípé àwọn Ìlọrin wá invite tí wọ́n pé kán wá bá wọn lé Fúlàní o wọn ò gbọ́dọ̀ dá wọn lóhùn o wọ́n fẹ́ pa wọ́n ni o kán má dá wọn lóhùn o ẹ̀jẹ̀ bá wa táàgì wọn mọ́ wọ́n fẹ́ pa wọ́n ni o omi ò ní ti ẹ̀yìn wọ́ lọ́ta wọn lẹ́nu o àwọn Ìlọrin mo rí wọn kọ lẹ́tà sí wọn mo ti fẹ́ ṣe fídíò lórí ẹ̀ láàárọ̀ ìkí tó jáàmù ìyá mi tó ń ṣe fídíò yìí mo ti fẹ́ ṣe program lórí ẹ̀ láàárọ̀ ìbọn bí mo rí ìyá mi lórí live mo nínú jẹ́ enjoy wọn wọ́n fẹ́ pa wọ́n ni o mo rí wọn pa wọn Ìlọrin wá kọ lẹ́tà sí wọn pé kán wá gbà wọn sílẹ̀ o kán má lọ o wọ́n máa kápọ̀ ogun yẹn lóòótọ́ o àwọn Fúlàní yẹn máa mẹ́sàn pa wọn padà pa wọn o kán má lọ o kán má lọ o wọn nífẹ̀ẹ́ mi wọn ṣòfò kán jẹ́ kán pa ìtàn máa pa lára wọn o èyí tó bá kù nínú wọn wọ́n á jà fúnra wọn o mo sọ yìí mo dúró ná ire o. ẹ̀yin abiyamọ ayé mo wá rawọ́ ẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ ṣe Sunday ọmọ Adéyẹmọ ni ọ̀já tẹ fi ń pọ́n tẹ́sẹ̀ ò fi wọlẹ̀ ẹ bá mi sún sókè ẹ bá mi sùn dáadáa ẹ má jẹ́ kó wọlẹ̀ ẹ ṣàánú abiyamọ mo máa ń pèdè kan wípé tó bá jẹ́ irú ọmọ Adéyẹmọ ẹlẹ́ni ẹlòmíì bí lọ́mọ ṣé wàá lò bímọ ni bó o bá wá jẹ́ ọmọ ẹ ló fẹ́ lọ́kọ ṣé wàá lé ọmọ ẹ ò rọ́kọ fẹ́ tó o bá wá ní irú Chief Igboho lábúrò àbílẹ̀ ẹ̀gbọ́n nínú ẹbí àbọ̀ rẹ̀ ṣé wàá lò léèyàn ni ẹ má jẹ́ àtúpa àwọn ológo ọmọ àárín wa ẹ má jẹ́ á máa fi àwọn ọmọ ológo àárín ilẹ̀ káàárọ̀ òjíire ọmọ Yorùbá ẹ má jẹ́ á máa fi wọ́n bọrí ẹ má jẹ́ á gbàbọ̀dẹ̀ fún wọn mọ́ ẹ̀yin ará Kwara ọ̀dọ̀ yín náà tó fẹ́ gbà wá ẹ̀yin èèyàn mi ẹ̀jẹ̀ agbọ́mọ tinú wa o ṣé mo pé èèyàn tó ń ṣọ́ ni ènìyàn tó ń ṣọ́ ni ó gbóúnjẹ ni tó ń ṣọ́ lọ gbogbo wa yìí òun la lè pariwo ta lè rally round ṣe Sunday Adéyẹmọ Ìgbòho wọn ò gbúdọ̀ fi sọ ẹ̀yin àtẹ̀mí lẹ́nu bẹ́ẹ̀ ni kí ló dé ṣe rí sísà yìí tí wọ́n láwọn rán lálá yìí mo ní ìgbàgbọ́ nínú nǹkan tí wọ́n sọ ìdí ni wípé bí wọ́n ṣe sọ ó connect mọ́ spirit mi straight away mi ìmẹ́ni náà rí kò sí èèyàn tí Ọlọ́run ò fún ní ẹ̀bùn láyé ìwọ tó ò bá mọ ẹ̀bùn ẹ gba àdúrà àti àwẹ̀ kí Ọlọ́run kó jẹ́ kó discover ara ẹ̀ àbí kò yé yín sísà wa tó pariwo síta ẹ ṣé gan ni adúpẹ́ lọ́wọ́ yín èmi náà wá fi àsìkò yìí bẹ̀ gbogbo abiyamọ ayé ẹ̀yin tẹ́ súnmọ́ ṣe Sunday Adéyẹmọ àtàwọn ìyàwó wọn àti fámìlì wọn ẹ bá wa pè wọ́n ẹni wọn ò gbúdọ̀ lọ sí Kwara o wọn ò gbúdọ̀ lọ sí Kwara o
ṣé ẹ mọ̀ pé prophecy yẹn jáde left right center wípé kí ni o wípé wọ́n fẹ́ gbàbọ̀dẹ̀ fọ́mọ Adéyẹmọ, wọ́n fẹ́ fún ní wọjẹ, wọ́n fẹ́ fún ní májèlé jẹ. Adẹ̀rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ apariwo síta nígbà tán yí ẹ̀mí Ọlọ́run tó ti wá sọ wípé ẹ̀yin ti Kwara náà ṣé ẹ rántí fídíò yẹn? Ẹ má jẹ́ àgbàgbé o. Ṣé ẹ mọ̀ pé àwọn bàbá kan wọ́n kóra wọn jọ tọ́nà wọn rawọ́ ẹ̀bẹ̀ sí Chief Sunday Igboho pé kó máa bọ̀ ní Kwara, ìpè kan wá gbà wọ́n bẹ̀ páwọn làwọn dúró dè ẹnikẹ́ni nínú múfúmẹ́ǹtì àbí tó jọmọ Kwara àbí kò ṣọmọ Kwara, èyíkéyìí tó bá wù kó jẹ́, ó jẹ́ jagunjagun, ó ní security organization àbí kò ní, ó jókùnrin, ó jóbìnrin, ó jọmọdé, ó jágbà, tó bá wá bá ẹ̀yin ará Kwara tí ó fẹ́ wá ta ẹ̀mí ọmọ Adéyẹmọ fún yín, lẹ́yìn ará Kwara tá mọ̀ wípé gbogbo bí wọ́n ti ń pa yín tán lé yín káàkiri ní baba ńlá Ìfẹ́ lọ́dún gbogbo everything, ẹ̀yin kábíyèsí ibẹ̀, ẹ̀yin lẹ gbowó ẹ̀mí àwọn aráàlú lọ́wọ́ àwọn bandits tí wọ́n ń rí òbítíbitì millions nínú àkáǹtì àwọn olórí yín tí wọ́n ní business ẹyọkàn tó ń gbé tó ń sàn. Gbogbo ibi tó ti lé wọn káàkiri ní Kwara nísìn tí wọ́n ṣe tí oníkálukú wọn tú yáyá tí wọ́n gbé everybody rè tó ń gbé everybody ṣépè. Àwọn kábíyèsí gbogbo ibẹ̀ yẹn ló yẹ kẹ́ lọ mú kẹ́ ṣèdájọ́ ọwọ́ fún àtolórí wọn, kẹ́ fi wọn dáadáa, ẹ fi wọn. Ìgbà yẹn lẹ lè rí ìdí ibi tí ogun ti ń jà yín. Àìjẹ́bẹ̀ àwọn kábíyèsí yín, àwọn baálẹ̀ yín, àwọn olórí wọ́n ti gbowó ẹ̀mí yín nítorí wípé àwọn bandits tó ń pa yín tó lé yín kúrò lórí ilẹ̀ yẹn wọ́n ti discover solid minerals níbẹ̀. Àwọn ọba tó wà níbẹ̀ ti gba share tiwọn àtìyàwó wọn. Ẹ̀yin lókù tán máa lé dànù, ẹni tó bá kú ó kú dànù, kò sí justice fún. Tó bá wá jẹ́ ẹ̀yin yẹn ní àwọn ọ̀tá ọmọ Adéyẹmọ tí wọ́n fara pamọ́, tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni wípé wọ́n fẹ́ràn ẹ̀. Ẹ̀yin náà fẹ́ wá gbá ọ̀dọ̀ yín náà fẹ́ gbà wọlé sí lára. Ẹ ò lè jẹ o, ẹ ò lè jẹ. Chief Sunday Igboho ẹgbọ́n mọ́ tinú yín, ẹ̀mí tó bá wà láyé lèèyàn ń dù. Bá a bá tètè kú láyé tá a pẹ́ láyé, a ó padà jẹran tó tóbi jẹrin lọ. Àìmọye iṣẹ́ tẹ̀yìn máa ṣe fún wa nílẹ̀ Yorùbá, nílẹ̀ Káàárọ̀ Oòjíire, ní ilẹ̀ Oòduà. Bá mi ọmọ Adéyẹmọ, ikú rẹ̀ yín fété kò ré sórí wa, àrùn rẹ̀ yín fété kò ré sórí ẹnìkankan, ó wọlé bí àrá ni o. A ní gbọ́ búburú sí yín, ẹ má fi gbígbọ́ ṣaláìgbọ́. Chief Sunday Adéyẹmọ, ẹ má sọ wípé gbogbo nǹkan táwọn èèyàn bá sọ fún yín pé tinú yín pé ìkọ̀kọ̀. This time around ẹ má fojú rénà ẹ̀ o, odò téèyàn bá fojú rénà máa gbé ni lọ. Èèyàn ò lè gbọ́n tán láyé yìí o. Nígbà tí àwọn àṣírí yẹn ti wá ń tú báyìí, bàbá ẹ má jẹ́ ká rí ẹsẹ̀ yín ní Kwara, ẹ fi Kwara lọ́rùn sílẹ̀, ẹ jẹ́ kí wọ́n jà fúnra lára wọn, kábíyèsí wọn ni kán lọ bá àtàwọn baálẹ̀ wọn. Àti wípé gan-an ṣe bá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí jagunjagun, àbí kò ṣe ẹ̀yin ará Kwara yìí tẹ́ ẹ lọ mú páàsì jagunjagun àwọn fìjìláńtẹ́, olórí fìjìláńtẹ́ tó ń dáàbò bò yín látọdún tó ti pẹ́ tí wọ́n jẹ́ kẹ́ rí yín pa. Ṣe bẹ́yìn ilẹ̀ lọ gbowó tẹ́ ta ẹ̀mí wọn, tẹ́ ẹ pè wọ́n, tẹ́ ẹ ti rólẹ̀ fún wọn, tẹ́ tó bẹ̀rẹ̀ sí ní pa gbogbo àwọn tó ń protect yín bẹ̀. So Ìgbòho lẹ́rù ipò kù sí tẹ́ fẹ́ wá fi borí láyé ẹ kéré sí nọ́mbà yẹn. Gbogbo ẹ̀yin bàbá tẹ́lẹ̀ ń pe Ìgbòho, ẹ lọ pe ọmọ yín. Àìmọye àwọn ọmọ Kwara, àwọn ọmọ Ìlọrin tán kún inú movement tí wọ́n jẹ́ leader tó máa ń ṣe fatafata, àwọn ní gúrùpù, àwọn ní security organization, ọmọ kìíní kan ni wọ́n, ọmọ gbá kan ni wọ́n, ọmọ àkànní kan ni wọ́n, Àfọ̀njá family Àfọ̀njá ni wọ́n. Ẹ lọ pè wọ́n kí wọ́n wá rescue yín bẹ̀. Ẹ jẹ́ kó yé wọn wípé owó kọ́ lẹ need lásìkò yìí, wàláì security lẹ need. Torí mò ń gbọ́ fìrìfìrì pé wọ́n náà ń dá owó, wọ́n náà fẹ́ wá kówó fún yín. Ẹ̀mí tó bá wà láyé ló náwó. Àwọn tó ń kó owó bọ̀ wá bá yín, ẹ jẹ́ sọ fún wọn wípé ọ̀rọ̀ owó kọ́ lélẹ̀, ọ̀rọ̀ security kan wá protect yín. Ìjọba ti yìnyín náà, wọn ò rí ti yín rò. Ṣé bẹ́ẹ̀ rí bàbá Tinubu tó dákẹ́ bẹ́ẹ̀ ni pé wọ́n gbọ́ yín? Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹni bá lọ ó lọ, ẹni rẹ̀ lọ ó lọ dìhun nìyẹn. Ó ṣe kí ni? Ó lọ dìhun nìyẹn. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. NURTW wọ́n tún ti dé o. Àṣàpàyàn ni yín bá ṣe ń gbòòrò yín. Ṣé ráyè yín? Ṣé ti rí bàbá Tinubu, Gọ́vnà Jídé Sanwó-Olú, Mr. Selebu? Ṣé ti rí nǹkan tẹ́ dá sílẹ̀? Ṣé ráwọn ọmọ tẹ́ rèsì kalẹ̀? Ṣé ti rí wọn àwọn political talk tẹ́ ẹ̀ kówó fún? Ṣé ti rí wọn bó ṣe pa àwọn innocent soul káàkiri? Ẹ gbà wá o, gbogbo ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire, Ṣàmẹ́lọ́n ti pààyàn, èèyàn 2 ló pa lọ́jọ́ kan ṣoṣo. Ṣàmẹ́lọ́n ti pààyàn. Ṣé wá rí tí ẹ bá fẹ́ kí ogun kó ṣẹlẹ̀ ní Lagos Island bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀, wọ́n ti bọ́ síta tó ń protest. Wọ́n ní justice ni wọ́n demand fún lórí ọ̀rọ̀ Ṣàmẹ́lọ́n. Wọ́n nítorí pé kò ń ṣe ìgbà àkọ́kọ́ tó kọ́kọ́ ń pààyàn. Ẹ jẹ́ sáré kà fún yín. NURTW zonal head Ṣàmẹ́lọ́n arrested for murder of Rahmon in Lagos. Ó pa Rahmon, wọ́n ló tún pa ọlọ́kadà kan náà.
The Lagos State Police Command has confirmed the arrest of Shamsuddin Oladiti Adio, widely known as Shamelon, a powerful zonal head of the National Union of Road Transport Workers, NURTW, for the alleged murder of man identified as Ramon. The incident occurred on Wednesday when Shamelon allegedly attacked Ramon during a heated confrontation. Eyewitnesses say he beat Ramon so severely that he collapsed and later died. It was terrifying. Nobody could step in because of who he is. An eyewitness told reporter. News of the killing has triggered widespread outrage across Lagos and social media. Many Nigerians are demanding justice and questioning why violent acts linked to transport union leaders persist unchecked. Wọ́n ní bàbá Tinubu àti gọ́vnà Jídé Sanwó-Olú ẹ̀yin lẹ máa ń shield gbogbo àwọn ọmọ NURTW tẹ́ gbé agbára lé lọ́wọ́ tó ń ṣagbára lò ṣẹ́yìn lẹ sọ wípé kọ́ lọ máa pa àwọn innocent people ní ìgboro nínú Lagos State. Ṣé ẹ̀yin ni bàbá Tinubu ṣe ráyè yín? Gọ́vnà Jídé Sanwó-Olú ṣerélè tó ṣẹlẹ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ Àyìndé Màṣá o, kò ń ṣe ọ̀rọ̀ Kwam tí wọ́n dá ọ̀rọ̀ tó ṣe àṣemáṣe tán tí gbogbo ayé rí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ torí pé ọjọ́ ọmọ yín tẹ sáré lọ fi ṣe ambassador. Ṣé rí eléyìí ó pààyàn ni o? Justice òun ni everybody ń béèrè. Èèyàn méjì náà ni ó pa, èèyàn méjì ló pa lọ́jọ́ kan. Wọ́n dẹ̀ ní bó ṣe máa ń ṣe tó máa terrify gbogbo wọn ní island nìyẹn. Wọ́n ló máa ń pààyàn ṣeré ni. Wọ́n dẹ̀ ní kàn ní arrest ẹ̀ kò sí nǹkan tó máa ṣe sí. Gọ́vnà Jídé Sanwó-Olú ṣé nǹkan tẹ promise àwọn lasgidi lélẹ̀. Ẹ̀yin ọmọ Èkó wọ́n ní kókó lè kókó Èkó kì í kò ṣá. Ẹ̀dẹ̀dà ẹ lajú yín kalẹ̀ síbẹ̀ kí ọlọ́pàá tó wá arrest ẹ̀. Gbogbo yín ṣó nìkan lè dá yín mú ni. Kéèyàn kan kó fà lápá bí kéèyàn fà lápá bí kéèyàn ṣe bí ká gèjè kọ́lọ́pàá wá gbà lọ́wọ́ yín kẹ́yìn gan kẹ́ ti fẹ́ ẹ̀rùn pa kẹ́ ti fẹ́ ẹ̀rùn jẹ. Ẹ wá jókòó síbẹ̀ ẹ máa ṣe fídíò lẹ wálé ayé yín wá ṣe. Ẹlòmíì á dúró síbẹ̀ ẹlòmíì gá ṣe fídíò kò ní rọ́rọ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹ kàn máa ṣe rán-dán. Ìjọ́ wo lẹ̀yin ọmọ Èkó wá di dìdìrìn kalẹ̀? Ìjọ́ wo lẹ di dìdìrìn kalẹ̀ tí ò sí nǹkan kan tẹ wá wúlò fún kò sí nǹkan kan tẹ lè ṣe mọ́ lẹ́yìn kẹ́ talẹ̀ kẹ́ ṣe patí kò sí nǹkan kan no action no nothing. Gbogbo nǹkan náà lẹ máa ẹ̀sẹ̀tì kan wá ṣe fún yín. Ṣó ti bà yín lẹ̀ tó yẹn ni? Tó fi jẹ́ wípé ọmọ union ń pa yín lápasáyé wọ́n ń pa yín lójú ayé yín ẹ̀dẹ̀ lè ṣèdájọ́ fún. Èkó ti kó ṣá last. Èkó ti kó rubbish. Ẹ̀yin ọmọ Èkó ẹ ti kó rubbish nílùú tó lọ́ba tó níjòyè gbogbo ọba tó wà ní island ìgbà pátápátá. Agbára yín o ẹnu yín kò ká àwọn tẹ́ balẹ̀ lórí ìgbà tó jẹ́ pé show off ní gbogbo yín máa ń ṣe kẹ́ máa tákà Rolls Royce kẹ́ máa jáde kẹ́ ẹ̀rọ dẹ́dẹ́ kẹ́ wọ gbogbo nǹkan ilé ayé kẹ́ kó ṣe ní sọ́rùn kẹ́ múra bẹ́ẹ̀ ni pé ilé ayé ò ní tán bẹ́ẹ̀ ni pé ẹ̀ ní bọ kẹ́ máa oppress àwọn èèyàn. Nǹkan tá rí ẹ̀yin kábíyèsí Lagos Island sí nìyẹn. Kò síbi tẹ́ gbà wúlò kẹ́ talẹ̀ títí ẹ ta gbogbo ẹ̀ tún ta òkun ẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́ Shamsuddin Shamelon láyéláyé wọ́n ní wọn ò gbúdọ̀ rí ẹ níta. Ìjọba Jídé Sanwó-Olú àti bàbá Tinubu wọ́n ní tó bá jẹ́ pé lè máa fi dá ogun sílẹ̀ ogun yẹn wọ́n ti rẹ́dì láti bá yín jà this time around. There must be a justice lórí àwọn tí bọ̀bọ̀ ìpa èèyàn méjì náà ló lù pa. Ìwọ tó bá wà ní Lagos State tó wà wẹ̀ bá mi jẹ́ ká pàdé níbi comment section. Má gbàgbé láti drop comment ẹ̀ síbẹ̀. Má sì gbàgbé láti bá mi share video kó kan gọ́vnà Jídé Sanwó-Olú lára. Tó bẹ́ẹ̀ láti wá fi ṣe kíni? Ẹ fẹ́ wá fi ṣe ambassador ẹ tó wá gbé oyè kan lé lórí kó kúkú máa pa àwọn èèyàn lọ nítorí ìbò 2027 wàláhì ẹ tó bẹ́ẹ̀ ojú bàbá Tinubu máa bó ní Lagos Island. Ẹ try ẹ kẹrò pé eré ni ẹ máa rò wípé gbogbo ilé tẹ́tí ṣe tẹ́tí mú jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara ń kan everybody this time around. Orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowé ni mò ń jẹ́. Bá mi subscribe sórí YouTube channel ọ̀nà tó lè fi lè support brand mi nìyẹn. Má gbàgbé bá mi drop comment ẹ bá mi like bá mi share support my brand. Ire o Kabiti greatest Karojire race great o.